Hello, 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 ẹ̀yin èèyàn mi. Ó lágbára, ó gàgàntua. Wọ́n ní àràbà tó ra mú olè ń gbá rere. Ẹ jẹ́ kí a máa ṣọ́ra, ká máa gbàdúrà. Ta ló lè mọ ọgbọ́n tọkọ ìyàwó máa dé? Ẹ máa ṣọ́ra, kẹ́dẹ̀ máa gbàdúrà. Naomi, ìwọ mo bá wí. Yes, Queen Naomi. Èmi ń gbọ́ fìrìnfìrìn lórí íńtánẹ́ẹ̀tì pé wọ́n ní Mariam. Wọ́n ní Mariam mú gift wá fún ẹ. Mi ò mọ irú gift yẹn. Pé kó gbàdúrà fóun. Pé òun fẹ́ bímọ fún kábíyèsí. Torí ẹnu ẹni àṣẹ wà. Tó bá ti pàṣẹ pé kóun bímọ, òun á rọ́mọ bí. Ó lóun ti di born again. Òun dẹ̀ ń ṣe Mariam ti ayé àtijọ́ kọ́ ni ti Mariam sí. Òun ti change, òun ti di èèyàn ọ̀tọ̀. Òun dẹ̀ ti di ẹ̀dá tuntun. Gbogbo wọn ní Tóbi náà the same thing. Pé gbogbo wọn ń wá ojú rere Naomi. Naomi, be very, very careful. Be very, very careful. Wọ́n ní Kristẹni má tí ìwà sinmi láàrin ọ̀tá ló wà, máa ṣọ́ra. Bíbélì sọ wípé ẹni tó bá dúró kó kíyèsára kó má bàa ṣubú. Wọ́n tún ń bọ̀. Ejò ni wọ́n fẹ́ ṣá. Ọ̀ká ni wọ́n wẹ́ni tó máa ṣá. Be very careful. Mo mọ̀ pé irọ́ ni àlá tí ò lè ṣẹ. A gbọ́ pé wọ́n lọ pray fún irọ́ dẹ̀ ní àlá tí ò lè. Má pray for anybody. Sọ fún wọn pé you are not a God. Kọ́ máa sọ ẹ́ di Ọlọ́run. You are not a God. You are not God. Wọ́n lè máa you are not God. Àwọn gods wà. There are gods and there are gods. Má bá wọn wo àwọn ìrà tí ò dánmọ́ nù o. Ṣọ́ra ṣe o. Wọ́n tún ń bọ̀ o. Ìjọ yẹn ni a ṣì lè gbé ọmọ gidigba. Wọ́n ní ara àwọn ìyá, ara ọmọ wọn ìyá. Kí màá náà mi gbàdúrà fún. Nǹkan tá gbọ́ allegedly ni. Tá gbọ́ nínú íńtánẹ́ẹ̀tì pé a ṣì lè gbọ́ ọmọ ẹ̀ wá. Pé kó gbàdúrà fún ọmọ ẹ̀. Ó dẹ̀ gbàdúrà. Ọmọ náà dẹ̀ rí ìwòsàn. Bẹ́ẹ̀ ni. Wọ́n ní kí gbogbo wọn sáré wá. Wọ́n sọ pé Tóbi náà ó gbá ọmọ wá. Pé ara àwọn ìbejì ò yá. Ó dẹ̀ gbé àwọn ọmọ yẹn wá. Ó tún gbàdúrà fún wọn. Ara ọmọ yẹn yá. Still wọ́n tún lọ reinforce láti ṣe ẹ́ ní jàmbá. Tí ò bá jẹ́ Ọlọ́run tó ń protect ẹ. Tí ò bá jẹ́ Ọlọ́run tó fi agbára Kristi, tó fi ẹ̀jẹ̀ Jésù tó fi ṣíji bò ẹ́. Ṣé èyí tá à ń sọ yìí là máa sọ? Tó bá pé wọ́n ti pa ọ̀tá ẹ̀. Ṣé erùpẹ̀ ilẹ̀ ló fẹ́ máa gbàdúrà fún wọn? Ṣé pé ẹni tó ti pa ṣó lè dìde láti sọ pé ó fẹ́ gbàdúrà fún? A ní kó wà very, 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 very careful. Wọ́n ní kẹ́ máa ṣọ́ra, kẹ́dẹ̀ máa gbàdúrà. And tẹ́ máa ṣọ́ watch and pray. Tójú tí ìyẹ́ làparò fi ń ríran Naomi. Má gbà fún wọn o. Àwa tá wà ní ìta tá ń gbàdúrà fún ẹ. Àwa gan la mọ̀ nǹkan tí ó ń jẹ́ prayer. A dẹ̀ ń gbà pẹ̀lú tinútinú kan. Là ń sọ pé Ọlọ́run má ṣe gbà fún Sátánì o. Má ṣe gbà fún èṣù lórí Naomi o. Má ṣe gbà fún èṣù lórí wa o. Gbogbo wa pátápátá. A sọ pé a ti dúró lórí Kristi àpáta. Ilẹ̀ mìíràn iyanrìn ni. Naomi, Ọlọ́run ò sọ fún wa pé ká gọ̀. Ọlọ́run ò dẹ̀ sọ fún wa pé ká má mọ nǹkan tá à ń ṣe. Ọgbọ́n tí Ọlọ́run fún wa, ó fún wa ní ọgbọ́n, ìmọ̀ àti òye. Pàápàá jùlọ nígbà Jésù kú tó padà sí ọ̀dọ̀ Ọlọ́run. Ó sọ pé táwọn ọmọ ẹ̀yìn ẹ̀ sọ pé Master. Báwo la tún ṣe fẹ́ rí yín? A máa miss yín o. Jésù wá dá wọn lóhùn wípé ẹ̀yin èèyàn mi, ẹ̀yin ará mi, ẹ má worry.
Bẹ́mi náà ṣe ń lọ báyìí. Mo fẹ́ lọ pèsè àyè sílẹ̀ fún yín o, torí pé níkẹyìn níbi tèmi bá wà, ibẹ̀ náà lẹ́yìn náà yóò wà pẹ̀lú. Pé ṣùgbọ́n o, ẹ má mikàn. Ẹ máa rí mi ní òrèkóòrè. Pàápàá jùlọ mi ò ní fi yín sílẹ̀. Mi ò ní fi yín sílẹ̀ fún ìyà jẹ. Mi ò dẹ̀ lè fi yín sílẹ̀ fúngbà kan rí rárá. Torí náà tí tèmi bá ti lọ, màá rán ẹ̀mí mọ́. Olùtùnú tó máa rán yín létí ohun gbogbo, tó sì máa sọ gbogbo nǹkan tẹ bá fẹ́, àti èyí tó tọ́, àti èyí tó yẹ, àti tó kù díẹ̀ káàtó, pé ẹ̀mí mọ́ ni màá rán fún yín. Ó máa rán wá sí ọ̀dọ̀ yín. Màá rán wá fún yín kó máa fi ọ̀nà hàn yín bó ṣe yẹ, ibi tó yẹ kẹ́ lò sí àti ibi tí ò yẹ kẹ́ lò sí. Nítorí ẹ̀ ló ṣe ní ká gba ẹ̀mí mọ́ láàyè. That is Jesus for you. Nǹkan tí Jésù sọ fún wa nìyẹn. Ó ní ká máa ṣọ́ra ká dẹ̀ máa gbàdúrà. Bẹ́ẹ̀ ni, àwọn èṣù bí èèyàn bí èṣù. Who told you pé àwọn kan wà? Ìgbà wo ná born again? Ní kán lọ sí ṣọ́ọ̀ṣì kán lọ ṣe deliverance fún wọn. Ìwọ náà wá believe Naomi. Don't ever try it. Bí irọ́ ni o, bí òótọ́ ni, torí àbá wọn dé ààfin. Àbá wọn dé ibi tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ń ṣẹlẹ̀. Bó irọ́ ni bí òótọ́, orí àtẹ́gùn, orí afẹ́fẹ́ la ti gbọ́. Pé Mariam ní kó wá gbàdúrà fún wọn, kí Naomi gbàdúrà fún wọn, kóun lè rí ọmọ bí. Bẹ́ẹ̀ mo gbọ́ pé wọ́n ní Naomi sọ wípé èmi ò ń ṣe Ọlọ́run. Pé mi ò ń ṣe Ọlọ́run, mi ò dẹ̀ ń ṣe ẹni tó ń fúnyàn lọ́mọ. Ọlọ́run nìkan ló ń fúnyàn lọ́mọ. Dárí wọn sọ́dọ̀ Ọlọ́run, dárí wọn sọ́dọ̀ Jésù Kristi. Pé kán lọ. Kán kọ́kọ́ lọ born again. Kán kọ́kọ́ lọ ronúpìwàdà. Kí Ọlọ́run kó dáríjì wọn. Bẹ́ẹ̀ ni. Torí Ọlọ́run wá sọ pé ó lóun ò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe pé kí ẹlẹ́ṣẹ̀ náà kó ronúpìwàdà. Sọ fún wọn pé kán lọ ronúpìwàdà. Naomi ní kán lọ ronúpìwàdà. Wọ́n bá wà multitude kán pọ̀ yẹ́yẹ́. Má dá wọn lóhùn o. Èṣù ni wọ́n, babaláwo wọn ló rán wọn iṣẹ́. Kán mọ̀ọ́mọ̀ sọ bẹ́ẹ̀ torí wọ́n ti mọ̀ pé aládùúrà ni ẹ́. Wọ́n ti mọ̀ pé tí wọ́n bá sọ pé kó gbàdúrà fún wọn, inú ẹ̀ máa ti yọ pé wọ́n ti born again, wọ́n ò robi sí ẹ mọ́. Torí ẹ̀, ìwọ náà wá kí àdúrà mọ́lẹ̀. Tá sọ fún ẹ pé Ọlọ́run gbọ́rú àdúrà bẹ́ẹ̀. Ẹni tó ń gbàdúrà fún tí ò repent, Ọlọ́run wá ń gbọ́rú àdúrà. Àfi tóun nìkan bá ronú jinlẹ̀ láti èrò ọkàn ẹ̀ pé òun ò ṣe bí mọ́, kó dẹ̀ sọ fún Ọlọ́run, k'Ọlọ́run dáríjì. Ìyẹn làdúrà tí wọ́n máa gbà fún wọn tó máa jẹ́ ìtẹ́wọ́gbà. Má wulẹ̀ waste time ara ẹ o Naomi. Ìwọ máa ṣọ́ra ń tiẹ̀ kó máa gbàdúrà. Àbọ̀ Ọlọ́run á dájú lórí wa àti Tádéníkáwò. Báyẹn kọ́ wá tap anointing ẹ̀ náà fẹ́ gba, Ọlọ́run ò dẹ̀ ní fún wọn ṣe. Ẹ ṣé ẹ̀yin èèyàn mi. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa tẹ́ ń bá mi share, tẹ́ ń bá mi like ẹ̀. Jésù Olúwa wa. Amen. Ẹ ṣé bye.